Ẹ kú dédé wòyí, ẹ sì káàbọ̀ sí àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ tó máa ń dé sójú ìwòran yín láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV ní gbogbo òpin ọ̀sẹ̀. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ayélujára, ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, Twitter, Instagram, TikTok tàbí lórí wẹ́bsáìtì wa www.osunreportersng.com. Ṣáájú, wọ̀nyí ni àwọn kókó inú ìròyìn náà. Àwọn àgbààgbà Òṣogbo yin Tinubu àti Oyètọ́lá lórí iṣẹ́ òpópónà. Wọ́n yọ ọba aládé kúrò lórí àpèrè nítorí ẹ̀sùn jìbìtì nílẹ̀ Amẹ́ríkà. Ikọ̀ ìpolongo Adeleke sọ pé yóò borí láìsí pátákó ìpolongo ìdìbò. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC àti ẹgbẹ́ òṣèlú míì takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú PRP nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà fún yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. School of Modern Natural Healthcare begins operations in Osun State. Alhamdulillah. Ilé ẹ̀kọ́ Ibn Nafis ti kó onírúurú irinṣẹ́ tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa bá a ti po ewé àtegbò papọ̀ láti fi ṣèwòsàn lọ́nà tìgbàlódé, bá a ti déwé àtegbò mọ̀ pẹ̀lú irú iṣẹ́ ìwòsàn tá a fi wọ́n ṣe àti bí a ṣe pò wọ́n papọ̀ di oògùn oní capsule, oníkóró, àtolómi fún ìwòsàn ọmọnìyàn. Come and become a certified natural healthcare professional in herbal medicine and special knowledge in plants, roots and natural substances at Ibn Nafis Academy. Fọ́ọ̀mù ìgbaniwọlé láti di akẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́. Agbègbè orí òkè Gbọ́bámú, ìlú Ìlóbù, ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ibn Nafis Academy mi fìkàlẹ̀ sí. Ẹ̀ka ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ èdè òyìnbó àti ti lárúbáwá pẹ̀lú híhá kùránì sórí tún wà lọ́dọ̀ wọn. Nọ́mbà wọn ni 08035656858 tàbí 07041838901 tàbí 07070466972 àti 08060351949. Ọlọ́run ò sọ àìsàn kankan sórílẹ̀ ayé àyàfi kó sọ ìwòsàn rẹ̀ pẹ̀lú ẹ̀. Inshallah Ibn Nafis Academy lábẹ́ àkóso Darussalam Motors Foundation lọ́nà àbáyọ. Ẹ káàbọ̀ padà. Ní báyìí, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà Adémọ́lá Adélékè ti yọ apètùtù Ìpètùmodù Ọba Joseph Olóyèdé kúrò lórí ìtẹ́ lẹ́yìn tí ó gba ìwé ẹ̀rí tó fìdí rẹ̀ múlẹ̀ láti ilé ẹjọ́ ilẹ̀ Amẹ́ríkà pé ọba náà jẹ̀bi ẹ̀sùn jìbìtì owó orí. Àṣẹ yíyọ kúrò náà sọ pé àpèrè ọba náà ti ṣòfò. Àṣẹ náà sọ pé ìwà ọba náà ti mú àbùkù bá àwọn ọba aládéládé. Àwọn òṣìṣẹ́ ìjọba sọ pé ìpinnu yẹn pọn dandan láti mú kí ọlá àwọn iléeṣẹ́ àṣà àti ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun dúró gbọ̀nyìn. Àwọn àgbààgbà ní Òṣogbo ti yin Ààrẹ Tinubu àti gómìnà tẹ́lẹ̀rí tí í ṣe mínísítà Gbóyèga Oyètọ́lá fún ipa tí wọ́n kó nínú títúnṣe àti fífi àwọn òpópónà tó ṣe kókó nínú ìpínlẹ̀ yìí. Wọ́n sọ pé iṣẹ́ náà ti pẹ́ tí wọ́n ti ń retí rẹ̀. Àwọn àgbààgbà náà sọ pé òpópónà tó dára yìí yóò mú kí àjọṣepọ̀ wà láàrin àwọn ìlú alámúlégbè, yóò mú kí ìrìn àjò yá, yóò mú okòwò gbèrú sí i, yóò sì tún fa ọ̀pọ̀lọpọ̀ okòwò wá sílùú Òṣogbo àti àwọn agbègbè tó yíká. Wọ́n rọ ìjọba láti tẹ̀síwájú nínú kíkọ́ àwọn ohun amáyédùn jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun. Lágbo òṣèlú, alága fún ẹgbẹ́ àwọn awakọ̀ NURTW nípínlẹ̀ Ọ̀ṣun, Kazeem Oyewale tí ọ̀pọ̀ mọ̀ sí Àṣírí Eníbà ti tako àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn, àwọn ẹ̀sùn tó so mọ́ ìwà jàgídíjàgan òṣèlú àti bíba àwọn pátákó ìpolongo gómìnà Adeleke jẹ́. Ó júwe ẹ̀sùn náà gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ó sì ní í ṣe pẹ̀lú lílo ipò agbára lé lórí nítorí òṣèlú. Oyewale sọ pé àwọn ẹ̀sùn náà jẹ́ ìgbìyànjú láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ láti dẹ̀bàjẹ́ fún òun nítorí bí ó ṣe ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ní gbangba fún ìbò ọdún 2026. Ó tẹnumọ́ pé iṣẹ́ ọkọ̀ nìkan ni òun dojúkọ nínú NURTW, kì í ṣe ìwà ipá ẹgbẹ́ òṣèlú. Bákan náà lágbọn òṣèlú, ẹgbẹ́ òṣèlú Accord ti bínú sí ikú Kọ́ládé Elúyẹra, ẹni tí í ṣe ọmọ adaríbìnrin ti ẹgbẹ́ náà ní ìjọba ìbílẹ̀ Ìrèwọlé. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nítòsí mọ́sálásí Onírèké ní ìlú Ìkirè. Ẹgbẹ́ náà ti sọ pé ó ní í ṣe pẹ̀lú òṣèlú. Ẹgbẹ́ náà ti bẹ àwọn ọlọ́pàá láti tètè bẹ̀rẹ̀ ìwádìí tó múnádóko. Wọ́n sì béèrè fún gbígbé àti fífi ìyà tó tọ́ jẹ àwọn tó lọ́wọ́ nínú rẹ̀. Wọ́n kìlọ̀ pé kí wọ́n má ṣe jẹ́ kí ìwà jàgídíjàgan òṣèlú gbilẹ̀ sí ní ìpínlẹ̀ yìí. Ikọ̀ ìpolongo ìmọ́lẹ̀ sọ pé gbígbajúmọ̀ gómìnà Adeleke kò dálé pátákó tàbí àwọn nǹkan ìpolongo ojúkojú.
Wọ́n jiyàn pé àwọn iṣẹ́ àmúyẹ rẹ̀ àti àtìlẹ́yìn àwọn ará ìlú ti tó láti mú jáwé olúborí nínú ìbò gómìnà tí yóò wáyé ní oṣù kẹjọ ọdún 2026. Ikọ̀ náà tún fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ń ṣe ojúsàájú lórí bíba àwọn pátákó ìpolongo jẹ́. Wọ́n fọwọ́ yẹ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó rọ̀ mọ́ àwọn alátakò. Wọ́n rọ àwọn àjọ elétò ààbò láti dúró lórí òtítọ́ ní àsìkò ìbò yìí. Ikọ̀ ọmọlúàbí Progressive ti Rauf Arẹ́gbẹ́ṣọlá ti tún sọ di mímọ̀ wípé àwọn ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. Ikọ̀ náà tọ́ka sí àìkàsí àti fífi wọ́n sí apá kan nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìdí tí wọ́n fi kúrò. Wọ́n ní wọn kò mọ rírì àfikún àwọn rárá. Wọ́n jàjà láti mú iṣẹ́ kíkójọ àwọn ènìyàn láti abẹ́lé fún ẹgbẹ́ ADC pọ̀ sí fún ìbò ọdún 2027. Wọ́n ní ohun tí àwọn dojúkọ nísinsìnyí ni láti kọ́ ètò ìṣèlú tuntun tí yóò gbé ire àwọn olùtìlẹ́yìn wọn ró jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà lẹ́ka òṣèlú, ẹ̀ka ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP nípínlẹ̀ Ọ̀ṣun ti kóró ojú sí rírà àti títà ìbò síwájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Wọ́n sọ èyí di mímọ̀ níbi ìkíni káàbọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PRP ní ilé ẹgbẹ́ wọn tó wà ní Alékúwọdò nílùú Òṣogbo. Olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PRP Dókítà Rasaq Saliu Oyelami Orísun làgbà ó tọ́ka sí ààbò ẹ̀mí àti ohun ìní, iṣẹ́ fún àwọn ọ̀dọ́, ìrànlọ́wọ́ àwọn obìnrin àti pínpín èrè ìjọba láìsí ojúsàájú gẹ́gẹ́ bí ètò rẹ̀ tí wọ́n bá dìbò yàn. Ká tó mú ìròyìn náà wá sópin, wọ̀nyí ni àwọn kókó tá a mẹ́nubà. Àwọn àgbààgbà Òṣogbo ti yin Ààrẹ Tinubu àti Oyètọ́lá lórí iṣẹ́ òpópónà. Wọ́n yọ ọba aládé kúrò lórí àpèrè nítorí ẹ̀sùn jìbìtì ní ilẹ̀ Amẹ́ríkà. A tún mú wá sétí gbọ́ yín wípé ikọ̀ ìpolongo Adeleke sọ pé yóò borí láìsí pátákó ìpolongo ìdìbò. A sì mú wá sétí gbọ́ yín wípé ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC àti ẹgbẹ́ òṣèlú míì takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú PRP ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbí láti mẹ́nu dúró fún àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ ṣeun tẹ́ ń wò wá.